tá bá ní ká wo àwùjọ wa nígbà tí mo gbọ́ ìròyìn kan mo sì mọ̀ pé ẹ̀yin náà ti wò ó tó ní ṣe pẹ̀lú ọkùnrin kan tó ní òun kàn wọlé báyìí òun kọ́kọ́ sá a ní àdá kan ní ẹ̀yìn ọrùn. Nígbà tẹ́ gbọ́rọ̀ yẹn báwo ló ṣe ṣe yín? Ìròyìn kàyéfì ni o, torí pé mo kàn máa ń wò ní àsìkò tá a wà yìí tí irú ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn tó lè ní ọkàn tó ní ìgboyà 22 years old kọ́ ni ó porúkọ ẹ̀ láti ṣá ẹnìkejì ọmọlàkejì ẹ̀ ní àdá tó dẹ̀ pátọ́jọ́ ń gbénu ilé. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ògùn owó ló sìn, yahoo lọ́tún yahoo ló sìn. Tá bá wò ní òde òní àwọn ọmọ ò fẹ́ ṣiṣẹ́ mọ́, ṣó ti yé yín, tó bá fi ẹlòmíì sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kò ní dúró síbi iṣẹ́. Àwọn iṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ yìí ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn iṣẹ́ kíkọ́ yìí àwọn kí ni wọ́n pè iṣẹ́ ọwọ́ ó jẹ́ nǹkan tí ó máa wúlò tó lè yí ayé àwọn ọ̀dọ́ padà, ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ kọ́ṣẹ́ mọ́. Owó wàjúwàjú, owó wàràwàrà, owó kíákíá òun làwọn ọ̀dọ́ ń wá kiri. Nísìnyí báwọn náà ṣe fẹ́ ní owó èrè ẹ̀ ni wọ́n á máa sá kiri. Tó bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣètùtù ọ̀la fún wọn, èèyàn èṣù ò lè kó fẹ́ fúnyàn ní nǹkan kó má gba nǹkan odidi nǹkan lọ́wọ́ yàn. Nǹkan tó ṣẹlẹ̀ ní tó jẹ́ kí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ máa wọ́pọ̀ láwùjọ wa ní àwùjọ wa. Most of àwọn ọ̀dọ́ wa kí n sọ wípé bóyá 80% of them owó wàràwàrà ni wọ́n wá. Ṣùgbọ́n ẹni ọmọ tó bá ní bẹ̀rù Ọlọ́run, tó ní àforítì, tó ní fọkàntì, tó dẹ̀ tó ń ṣiṣẹ́, tó tẹpá mọ́ṣẹ́, tó dẹ̀ ń fi àdúrà tì, mi ò rò pé nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè sún débi pé à ń ṣe oògùn owó. Ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. Tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ A Heritage, A Sustainability, tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ wa. National Adire Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní Banquet Hall, June 12, Cultural Center, Kútọ̀, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn, láago 10 òwúrọ̀ 10 a.m. daily. Bàbá ọjọ́ náà ni Olówù ti Òwu Kingdom, His Royal Majesty Ọba Professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803-472-0409 tàbí 0703-897-7028. First National Adire Festival wọlé dépò. Ẹ jẹ́ ká kọ́wọ́ ti A Heritage, A Sustainability. Oríṣiríṣi ìròyìn àgbọ́sọgbánù la máa ń gbọ́ láwùjọ wa pàápàá nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ wípé ìran Yorùbá ìran ọmọlúàbí ńlá mọ̀ wá sí, ṣùgbọ́n nírú àsìkò yìí àwọn ọ̀dọ́ wa eré àsápajúdé ni wọ́n ń sá tó bá di ọ̀rọ̀ pé ká wá ọrọ̀ ká wá owó. Mo kì í bi tí ẹ ti wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí. Mo mọ̀ pé tún wò ó lónìí Bembeyeke. Mo kì í sà. Ẹ rà sà. Ẹ lè bá gbé súnmẹ́nu díẹ̀. Ẹ bá a dárúkọ yín kẹ̀sì kí àwọn tó ń wò yìí. Orúkọ tèmi ni Olúwatóyìn Oyèbọ́lá Akínyùn. Tọ́ tá bá ní ká wo àwùjọ wa nígbà tí mo gbọ́ ìròyìn kan mo sì mọ̀ pé ẹ̀yin náà ti wò ó tó ní ṣe pẹ̀lú ọkùnrin kan tó ní òun kàn wọlé báyìí òun kọ́kọ́ sá a ní àdá kan ní ẹ̀yìn ọrùn. Nígbà tẹ́ gbọ́rọ̀ yẹn báwo ló ṣe ṣe yín? Ìròyìn kàyéfì ni o, torí pé mo kàn máa ń wò ní àsìkò tá a wà yìí tí irú ọmọ kékeré bẹ́ẹ̀ yẹn tó lè ní ọkàn tó ní ìgboyà 22 years old kọ́ ni ó porúkọ ẹ̀ láti ṣá ẹnìkejì ọmọlàkejì ẹ̀ ní àdá tó dẹ̀ pátọ́jọ́ ń gbénu ilé. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀, pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tí àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ò fẹ́ṣẹ́ ṣe, irú nǹkan tí wọ́n ń dán wò ní àwùjọ. Ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé òun fẹ́ fi ṣe òwò sólẹ̀ fún àwọn tó jẹ́ ọmọ yahoo ni. Ṣé yahoo àtògùn owó ṣé ìkankan náà ni àbí kò yé mi? Kí lè rò tiyín lórí ẹ̀? Lórí ọ̀rọ̀ à ń ṣe ògùn owó lọ́tún ògùn owó lósì, yahoo lọ́tún yahoo lósì, tá bá wò ní òde òní àwọn ọmọ ò fẹ́ ṣiṣẹ́ mọ́,
ṣó ti yé yín tó bá fi ẹlòmíì sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ kò ní dúró síbi iṣẹ́. Àwọn iṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ yìí ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn iṣẹ́ kíkọ́ yìí àwọn kí ni wọ́n ń pè iṣẹ́ ọwọ́ ó jẹ́ nǹkan tí ó máa wúlò tó lè yí ayé àwọn ọ̀dọ́ padà, ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ kọ́ṣẹ́ mọ́. Owó wàjúwàjú, owó wàràwàrà, owó kíákíá òun làwọn ọ̀dọ́ ń wá kiri. Nísìnyí yahoo gbà tó yá wọ́n tún ní wọ́n plus ẹ̀ wọ́n ti sọ yahoo wọ́n ti sọ lóògùn owó lóní rẹpẹtẹ. Irú bí arákùnrin yẹn ṣe sọ gbà tó máa sọ ní òun fẹ́ ṣe oògùn owó fún àwọn ọmọ yahoo, òun fẹ́ ṣe báwo ló ṣe pé òṣòlẹ̀ nǹkan tó fà á nìyẹn, torí àwọn èèyàn ò fẹ́ ṣiṣẹ́ mọ́. Tó bá ti rán ọmọ ẹgbẹ́ inú wọn tó ti ń gbé mọ́tò bọ̀gìnì kiri tó ti ń náwó káàkiri, báwọn náà ṣe fẹ́ ní owó èrè ẹ̀ ni wọ́n á máa sá kiri. Tó bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣètùtù ọ̀la fún wọn, èèyàn èṣù ò lè kó fẹ́ fún yàn ní nǹkan kó má gba nǹkan odidi nǹkan lọ́wọ́ yàn. Nǹkan tó ṣẹlẹ̀ ní tó jẹ́ kí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ máa wọ́pọ̀ ní àwùjọ wa. Ó dáa, pẹ̀lú gbogbo eléyìí táwa ń gbọ́ lọ́tún lósì yìí, táwa ní kábù ta ní káyìn. Kí n sọ wípé láyé àkọ́kọ́ náà ní àkọ́kọ́ ẹni tí a máa kọ́kọ́ san gbòkè a máa kọ́kọ́ bẹ̀ tá a máa kọ́kọ́ bú, because ìpìlẹ̀ bá a ṣe tọ́ ọmọ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti kékeré, bá a ṣe brought up wọn, bá a ṣe tọ́ wọn dàgbà ó wà very important. Yahoo lọ́tún yahoo lọ most of àwọn ọ̀dọ́ wa kí n sọ wípé bóyá 80% of them owó wàràwàrà ni wọ́n wá. Ṣùgbọ́n ẹni ọmọ tó bá ní bẹ̀rù Ọlọ́run, tó ní àforítì, tó ní fọkàntì, tó dẹ̀ ń ṣiṣẹ́, tó tẹpá mọ́ṣẹ́, tó dẹ̀ ń fi àdúrà tì, mi ò rò pé nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè sún débi pé à ń ṣe oògùn owó. Kọ́mọ kan tó wá lè di pé yóò mọ ní àwọn àfojúsùn tẹ́ kà sílẹ̀ yẹn, àwọn wo ló ti gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀? Òbí ni ó pọ̀ lọ́wọ́ òbí, torí ó bá ti ń fi kọ́ kó má ní ojú kòkòrò láti kékeré, kó má sáré wá nǹkan tí kò sọnù kiri. Òun ò ní dàgbà débi pé wọ́n á máa orun kan pé àfikún sáré náwó jàù. Tó bá dẹ̀ ti ń kọ́ gbòkè mọ ẹni tó máa bá rìn o, mọ nǹkan tó ń ṣe o, kò ní di pé àwọn tó ń bá rìn tó jẹ́ pé lóògùn owó ni wọ́n ń bá rìn tó jẹ́ pé wọ́n máa sún òun náà láti máa ṣe orun kan bẹ́ẹ̀. So ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run ṣàánú àwọn ìjọba wa náà, bí ẹkọ́nọ́mì tí gbogbo ẹ̀ ṣe rí generally ó tún affect. Kò síṣẹ́ tó wáyé pé iṣẹ́ wà láti ilẹ̀ pẹ̀pẹ̀ kí Nàìjíríà kọ́lọ́run bá wa ṣe, kọ́lọ́run bá wa tún tò, tó wáyé pé iṣẹ́ wà láti ilẹ̀ pẹ̀pẹ̀, táwọn ọ̀dọ́ tó ń ṣe tán ní iléèwé tí wọ́n ń ríṣẹ́ gidi, tí wọ́n ń ṣe kíni, tí wọ́n ń rí ọwọ́ mú lọ sẹ́nu, gbogbo èmi ní yahoo oògùn owó èkó ní pọ̀ rẹpẹtẹ báyìí. Ayẹyẹ náà ó tún kù sí ọwọ́ ìjọba wa, àwọn olórí wa, kọ́lọ́run ṣàánú wa, kọ́lọ́run bá wa fọwọ́ tọ́ wọn ní ọkàn, ẹni tó máa gbé Nàìjíríà débi gíga tí gbogbo ẹ̀ máa níyanjú, kọ́lọ́run jẹ́ kí. Àwọn kan sọ wípé pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí wípé lóòótọ́ ìjọba ní lọ́wọ́ ń tòótọ́, ṣùgbọ́n pẹ̀lú bí ìjọba ṣe wá ní lọ́wọ́ yẹn, ṣé wọ́n á ní pé kí àwọn oníkálukú náà wá ní eré pé àwọn máa fi ara èèyàn gangan ṣètùtù ọ̀la ló wá kàn nínú ìgbésẹ̀. Bẹ́ẹ̀ ni ìjọba ní lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣe ló máa ṣe. Ẹni tó bá kò ṣe gbogbo èèyàn ló ní ọkàn wípé kó o mú àdá báyìí kó o bẹ̀rẹ̀ sí ní máa kun ọmọ làkejì ẹ̀. Àwọn tí wọ́n dẹ̀ ń ṣerú nǹkan báyìí, àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tí ọjọ́ orí wọn ò ju bí 20 ọdún lọ ń ṣerú nǹkan bẹ́ẹ̀. Àwọn ọmọ tá à ń bí ní 2000 ní owó ìyèdèwò yẹn wọ́n Ọlọ́run ṣàánú. Kéèyàn tó lè ní ọkàn láti ṣerú nǹkan bẹ́ẹ̀, òun gan ti dájú láti lẹ̀. Òun gan ti dájú láti lẹ̀. Ẹ̀mí rẹ̀ mú ìṣe wà tí a ti pa ẹdìyẹ gan máa ń tún wò pé ẹdìyẹ òǹgbẹ lẹ́yìn kí n tọ́ ó máa já porókù ni ká tó wá sọ ọ́ ní di èèyàn. Kan tó ṣẹlẹ̀ ní Ọlọ́run á ṣàánú wa. Tó ó yá àmọ̀ràn wo lè fún àwọn èèyàn tó ń wò yín, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa láwùjọ? Àmọ̀ràn tèmi ni wípé wọ́n ní ọwọ́ ẹni báyìí
kò kí ń tan ni jẹ. àtẹ́lẹwọ́ ẹni kì í tan ni jẹ. ohun tá a bá dẹ̀ ṣe kí ni tá a bá jìyà fún tọ́jọ́ ló ń pẹ́ lọ́wọ́ ẹni. kò dẹ̀ sí nǹkan tí èṣù fúnyàn tí ò ní fi gba ìlọ́po times 100 gan lọ́wọ́ yìí, ṣùgbọ́n ká má fi wàjùwàjù wá nǹkan tí ò sọnù kiri. ẹ jẹ́ ká tẹpá mọ́ṣẹ́ wa ká dẹ̀ ṣe kí nìyẹn ká máa fi àdúrà tì dẹ̀ lérò pé lágbára Ọlọ́run á jẹ́ ká débi tí à ń lọ. Nàìjíríà yà á dẹ̀ ṣe kí ni á dá lágbára Ọlọ́run wá bá a tún ṣe. ẹ bá dárúkọ yín kẹsì kí àwọn tó ń wò yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni Olúwatóyìn Oyèbọ́lá, àwọn èèyàn máa ń pè mí ní Loverboy. Bẹ́ẹ̀ ni. ó pọ̀ arẹwà ọkùnrin Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ tèmi ò mú kí yín níbi tẹ́ ẹ ti ń wò wá jákèjádò àgbáyé wípé ẹ kú dédé àsìkò yìí. ẹ bá share fídíò yìí fáwọn ẹlòmíín nítorí pé a ò mọ àwọn tí ó ṣe láǹfààní. ẹ wá mọ kínní kan, ẹ bá lọ sí Bembeyeke comedy ní YouTube wa, ẹ rí àwọn ohun tá à ń gbé jáde ńbẹ̀. lóòótọ́ ó jẹ́ nǹkan apanilẹ́rìn ṣùgbọ́n a tún kẹ́kọ̀ọ́ fún ìdàgbàsókè àṣà wa ni. ẹ bá share ẹ fáwọn ẹlòmíín lónìí Bembeyeke. ọ̀rẹ́ mi ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní ponzi scheme tàbí pyramid scheme. báwo ló ṣe ṣe? lákọ̀ọ́kọ́ digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa, contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609, Facebook at Foltimi affiliate marketing, Twitter at Omofolasade Anike, email at omofola012@gmail.com, wami at https://walink-u7e2e. ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. pẹ̀lú àǹfààní ńlá yìí, má gọ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbààyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbààyè, òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran. ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbààyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú mi gbààyè, òun ni ẹ máa wò.